Ó ga jù. Sharp shooter ni wọ́n mọ yìí o. Padà. Sharp shooter ni wọ́n mọ ọkùnrin yìí o. Kí ló dé? Ní kíákíá yìí náà ni gbogbo ẹ̀dẹ̀ ti dán. Inú mi dùn lágbára náà. Iṣẹ́ Ọlọ́run ni. Inú mi dùn. Àdé lágbára náà báyìí ẹsẹ̀ báyìí máa tẹ̀lé láyọ̀ yìí. Máa dé ọmọ ẹ̀yẹ jó. Wàá bọ́kùnrin, wàá bóbìnrin, gbogbo ọmọ títí lórí ìbejì lọ́nà máa bá mi yọ̀ dá fún mi. Ṣé gan o, ṣé àná mi? Ó ga. Inú mi bá dùn sí mo bá wà lára nígbà tí wọ́n máa bí ọ̀rọ̀ ìní àti travel. Mo lọ ń travel lọ. Àná mi. Má. Mo ní olóhùn travel. Ẹ wò mọ́ mi kò lọ bí kankan jàre ó ń ṣeré ni. Mo sọ fún ẹjọ́ kìíní àná ta sọ̀rọ̀ pé ẹni ìgbẹ́ tó wá ti ń lọ báyìí ìyàwó ẹ̀ báyìí àbí abáyìí ni kò fi máa kọrin kò tún wá ní ìhùn lọ bí kó o lè lọ bí kankan ìjíjọ́ máa lọ ní o. Wọ́n mi sọ̀rọ̀ káwọn ìrìn àjò kan àyànmọ́ èèyàn ni èèyàn gbọ́dọ̀ dá ìrìn àjò yẹn òun ṣe ìrìn àjò nípa. Kò ṣe ìrìn àjò ṣé òun rọ́ọ̀bù ni kò ṣáà mọṣẹ́ tó ìṣẹ́gbà tó ń ṣe àmọ́ọ̀bà àmọ́ọ̀bà ni màá lóhùn nílé ìgbéyàwó ń dá nílé ni. Mọ̀mí ẹ wò ó ń ṣeré ni kò ọtíìsì ni kò bá inú ẹ̀. Iṣẹ́ náà ò dùn bóyáwó ẹ lóyún. Inú ìbàdàn ti bá jẹ́ wípé èmi ni mo ṣe lọ́tọ̀. Wọ́n ló ń ṣe kí ni? Bọ́lá o. Àwọn mi nà ó náà tàtọ̀. Ó kọ́ ẹ má dá lóúnjẹ ó ń ṣeré ni ó kọ́ ṣàwàdà ni ó sì bí tó ń wọ̀. Mọ̀mí ó kàn ń bá yín ṣeré ni àkúlọ̀ ọkọ mi fẹ́ lọ tí mo ṣẹ̀ lóyún. Akúlóbi kankan. Mọ̀mí. Rárá o, òun kọ́ ló ní kí n pè yín kí n sọ fún yín pé mi máa dùn náà. Òun ló sọ bẹ́ẹ̀. Ó yẹ kí ọ̀pọ̀ ọkọ mi ò fọ̀rọ̀ yín ṣeré mọ́. Wọ́n kà sọ kò bínú. Ẹ má wọ̀rọ̀ ẹjẹ́ ń bá sọ̀rọ̀. Wọ́n ní ẹgbẹ́ fọkànbalẹ̀ fara kò sí wàhálà rárá ṣẹ́gun. Látọ̀ ẹgbẹ́ gbogbo ẹ̀ náà ni orúkọ ti di pé ìyàwó ẹ̀ ti tẹ́kì jẹ́ kí n máa sọ pé sharp shooter ní ṣòro bá ṣeré tó lóun lè níyàwó rẹ̀ nígbà tí ń ṣàmùlọ́pàá. Wọ́n lè má lọ jólè ní.